Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa ní bẹ́bí ọ̀fọ̀ Odùduwà. Mo kẹ́yìn màmá bàbá, mo kẹ́yìn èèyàn yìí. Akpabio sọ̀rọ̀. Akpabio Zenith president ti sọ̀rọ̀. Tó bá tásìkò fúnra rẹ̀ yín pípù ilẹ̀ máa jẹ́wọ́. Fúnra yín lẹ máa sọ́rú náà tẹ́ fi ń jó wa ní Nàìjíríà. Fúnra yín báyìí lẹ máa tú àṣírí ara yín one by one. Akpabio ti sọ̀rọ̀ o. Akpabio nígbà tí wọ́n fẹ́ lọ kó àwọn ọmọ ní school. Ó ní àwọn sójà tó wà ńbẹ̀. Ó ní wọ́n pè wọ́n báyìí wọ́n fún wọn ní order. Làwọn sójà kúrò ńbẹ̀ làwọn kidnapper fi wọ school lọ fi ká wọn mọ́. Fáfàní ẹ̀yin tẹ́ mọ̀ wípé àwọn ìjọba Nàìjíríà ni wọ́n wà behind gbogbo kìíní. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀yìn àwọn Nigerian government tí ẹ̀yin kò dẹ̀ tún ṣe lọ ń ta ìbò tẹ́ lọ ń dìbò fún àwọn pípù yìí. Ẹ wá gbọ́ ohun tí Akpabio sọ fún ẹ̀yin tí ẹ believe gbogbo bí àwa ṣe ń sọ fún yín láti gbà wípé àwọn olóṣèlú Nàìjíríà ni wọ́n wà behind gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ọmọ Yorùbá ẹ má fọ̀, ọmọ Nàìjíríà ẹ má sùn, tí ẹ believe ẹ wá fi etí ara yín báyìí kẹ́ wá fi gbọ́. Ẹ gbọ́ mi, ẹ wá fi etí ara yín ẹ wá fi gbọ́ ohun tí Akpabio sọ. Tí àwọn Boko Haram bá fẹ́ lọ ṣiṣẹ́ burúkú, ọ̀dà máa wá láti òkè fún àwọn ẹlẹ́ṣọ́ ààbò. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò á wá ṣe kí ni? Wọ́n á wá gọra wọn. Wọ́n á ṣe kí ni mo pè? Wọ́n á gọ ara wọn. Àwọn pípù yà gborí wọlé. Bí àwọn ẹlẹ́ṣọ́ ààbò bó bá fẹ́ lọ àrẹ́sì àwọn olótìtọ́ èèyàn, ọ̀dà máa wá látòkè. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò kì í dédé lọ àrẹ́sì àwọn olótìtọ́ láì ṣe wípé ọ̀dà wá from above. Tí àwọn Boko Haram náà bá tún wá fẹ́ lọ ṣiṣẹ́ ibi, ọ̀dà máa wá láti òkè láti lè lé àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó bá wà ńbẹ̀ kúrò. Ọmọ Nàìjíríà ibo là ń lọ? Ọmọ Nàìjíríà ibo là ń lọ? Nigerians ibo là ń lọ? Kò sí gbogbo iṣẹ́ láabi tí wọ́n ṣe nínú Nàìjíríà yẹn tí àwọn àgbààgbà olóṣèlú Nàìjíríà tí wọn ò wà wí ẹ̀. Látara wípé wọ́n fẹ́ bára wọn jà, wọ́n wá ń fi ẹ̀mí àwọn èèyàn play game. Látara wípé wọ́n fẹ́ gba ìjọba, wọ́n fẹ́ condemn èèyàn kan, wọ́n fẹ́ ṣe nǹkan kan, wọ́n á wá máa fi ẹ̀mí àwọn innocent people wọ́n máa fi gbá game. Àwọn wo ló wà behind iṣẹ́ burúkú yìí? Àwọn wo ni wọ́n ń ṣe iṣẹ́ yìí, ọmọ Nigerians? Because ẹ̀yin tó yẹ kẹ́ jẹ́ ògo ọjọ́ ọ̀la, ẹ̀yin gan tún bà nǹkan jẹ́. Bí àwọn kan ṣe ń tiraka wípé ká bọ́ nínú gbogbo ìlà yìí ló ta wà nù Nàìjíríà, bẹ́ẹ̀ lẹ́yìn tó yẹ kẹ́ dìde. Ẹ wo bàbá Akintoye, bàbá 90 something tí wọ́n ń jà fún better future ọjọ́ ọ̀la Nàìjíríà. Ẹ̀yin ọmọ kéékèèké tó yẹ kẹ́yìn náà jà kẹ́ sọ̀rọ̀ sókè, ẹ ń ka ìbò ara yín ni. Ẹ jájọ gbọ́rọ̀ látẹnu Akpabio. Ẹ bá mi share show yìí. Ẹ wá ra ohun tí mò ń tà. Ẹ wá àwọn set of jewelries tí mo fẹ́ páàkì yìí. Wọ́n ti lólúwa o, wọ́n ti rà wọ́n. Orí ètò yìí náà ni màá ti páàkì gbogbo ẹ̀ sí pẹ̀lú àwọn aṣọ tó rà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìrajà ẹ̀ ní mo bójú ọmọ. Ẹ wá àwọn set of earring with bangles, gbogbo ẹ̀ ti lọ. Ẹ já gbọ́rọ̀ látẹnu Akpabio. Ẹ bá mi like, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ bá mi like ètò mi. Ẹ bá mi share. Ojú òní tíyín mi ní wáyé tì. Ẹ dẹ̀ má gbàgbé láti comment opinion titi yín. Ẹ bá mi kọ sí comment section. Ẹ ṣé mo dúpẹ́. Ó yá ká gbọ́rọ̀. The kidnappers arrived. Somebody gave order for the soldiers to withdraw from the school. And the kidnappers came and operated, and children were packed away. And the governor raised alarm all over.
as the Chief of Defense Staff, former, now a nominee for the office of Minister of Defense. I want you to know that this senator has set up a committee to investigate who gave that order and why they withdrew to give access to kidnappers. Ẹgbọ́n tí Akpabio sọ, only who give order, who give access to the kidnapper to operate. Ta ló give order fáwọn ẹlẹ́ṣọ́ ààbò wípé yẹ kúrò níbi tẹ́ wà yẹn, tó sì jẹ́ pé gẹ́rẹ́ táwọn ẹlẹ́ṣọ́ ààbò lọ, òun làwọn bandits ya wọlé tí wọ́n dẹ̀ kidnap àwọn ọmọ tí àdẹ̀ tí àwọn ọmọ yẹn dì sí. Ẹ wojú ọ̀nà òbí táwọn bandits ń kó àwọn ọmọ gbà. Nàìjíríà my body, ọwọ́ Nàìjíríà dẹ̀ máa ń ṣe mí bí àlá, ó máa ń ṣe mí bí àlá, ó máa ń yà mí lẹ́nu. Ṣé mo reason máa sọ fún yín? Àwọn bandits kidnapper wọ́n á lọ kó àwọn èèyàn, wọ́n á dẹ̀ kó wọn kọjá lójú ọ̀nà. Àwọn ọlọ́pàá ò ní stop wọn. Ojú ọ̀nà tí ò lè máa sí àwọn ọlọ́pàá checking point. Tó bá tásìkò tí kidnapper bá fẹ́ operate, tí wọ́n bá fẹ́ kọjá lójú ọ̀nà yẹn, ẹ ní rí ọlọ́pàá checking point kankan. Kí ló ń ṣẹlẹ̀ Nàìjíríà? Ìbéèrè rẹ̀ fún olóye onílàkàyè ènìyàn. Kájọ bira wa, kájọ ṣíra wa níyè, kájọ ru àròjinlẹ̀, kájọ ṣe kí ni mo pè, kájọ ru àròjinlẹ̀. Why tó jẹ́ wípé àsìkò táwọn bandits yìí tí wọ́n bá fẹ́ blọ́ọ̀kù títì, tó bá fẹ́ kidnap àwọn èèyàn, àsìkò yẹn lẹ̀ ní àwọn ọlọ́pàá checking point kankan, ní àwọn ọlọ́pàá roadblock kankan. Tó bá wá ṣe lọ tán, lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ máa rí àwọn ọlọ́pàá tó máa gbé váànù wọn dé. Ẹ máa rí àwọn sójà, wọ́n máa gbé váànù wọn dé. Wọ́n á dẹ̀ wá park, wọ́n wá block ọ̀nà. Ẹni mọ́tò tó bá wá ń bọ̀, wọ́n á máa delay àwọn mọ́tò. Yóò báwo yóò tí ìràròjinlẹ̀ débẹ̀ o. Mi ìwò báwo yóò ro àròjinlẹ̀ débi ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Gẹ́gẹ́ tí àwọn bandit kidnapper tó bá ṣiṣẹ́ tó bá lọ tán, ẹ máa rí van àwọn Nigerian soldier, ẹ máa rí táwọn ọlọ́pàá wọ́n wá dúró sí road block. Ẹni mọ́tò tó bá wá ń bọ̀, wọ́n máa dá wọn dúró wá ní checking point. Mọ̀ wípé wọ́n fi ra time fún àwọn tí wọ́n wá kidnap ládùúgbò yẹn kí wọ́n fi lọ dáadáa ni. Mọ̀ pé wọ́n fi ra time fún àwọn tó wà ní àwọn kidnapper tó ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ tán lágbègbè yẹn, so that mọ́tò tó bá ń bọ̀ kò ní wọ́n pé traces àwọn èèyàn lọ máa ṣe lọ nínú gbóyè kẹ. Ẹ wá dúró àwọn èèyàn tó lọ nínú gbóyè débi tó máa sáré ṣe kíni tó máa láwọn fẹ́ rescue wọn. Wọ́n wá dìlé àwọn mọ́tò, wọ́n frustrate driver mi. Àwọn particulars tí ò yẹ kó béèrè, wọ́n bẹ̀rẹ̀ sí ni máa béèrè ẹ̀ lọ́wọ́ wọn. Nàìjíríà tí bá táyé wa lọ má jẹ yà sí Nàìjíríà, tí bá wá yà sí Nàìjíríà fi mí ṣe olórí, kó wá fi àwọn ìkà yìí kó fi wọ́n ṣe ẹrú. Nígbà táwọn ọlọ́pàá checking point bá ti wá frustrate driver yẹn, tó bá máa jàjà release ẹ̀ báyìí, ìbínú ni driver yẹn máa fi drive. Kò tiẹ̀ ní sọ pé òun tẹ̀ fẹ́ ṣẹ̀fẹ̀, àbọ̀ òun fẹ́ lọ slowly because wọ́n ti gba time ẹ̀. So kò ní sọ pé òun fẹ́ lọ slowly débi tó máa ní pé kóun wo ọ̀tún, kóun wo òsì, kóun wo nǹkan tó ṣẹlẹ̀ nínú igbó, débi tó máa rí orí àwọn èèyàn táwọn kidnapper mount lọ nínú igbó. Ọmọ Nàìjíríà, ìbẹ̀dẹ̀lẹ̀ yìí kò jókòó tí ẹ̀ ń ta ògo ọjọ́ ọ̀la yín. Ẹ wá bá mi tún wo fídíò ilé tí mo fẹ́ play fún wa. Ìbẹ̀lẹ̀ yìí ọmọ kan lédè ń continue àti máa ba ayé jẹ́ láti pàṣẹ ègún owó tí wọ́n ń gbélé yín lọ́wọ́. Ẹ bá mi wo fídíò ojú òní tí o. Tẹ́ bá wá ṣe wò mo fọlọ́ bẹ̀ yẹn bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share. Ó yá. Bosa for the Igbos. Bosa. Bosa. Igbo man no dey sell their vote. They can do deal, they can do business. But Igbo man to sell his vote for 15K to Fiapa, you can never see them.
sell their votes. This vote selling is majorly in southwest Nigeria. That is why Tinubu lost in Lagos, because majority of the Igbos in Lagos, they rather die than to sell their votes. They call my state fountain of knowledge. My state, Ekiti, is now fountain of poverty. If you look at the people that have been dropping accounts for bandits on social media, dropping their accounts for kidnappers, for giveaway, you will see that they are Ekiti people. They are Yorubas. They are Yorubas. Atenuje wine, one biliki, one beer. They cannot stand to fight for their rights. They rather sell their rights. You know they see Igbos, even Hausa people, they know they sell their votes. They rather listen to their leader at the top and go where their leader wants them to go. So all this vote buying is from southwestern Nigeria. And our leaders have put them under multi-dimensional poverty system. So their life is scattered. It's only in Yoruba land that you will see a governor throwing bread on the road and people are rushing it. That is the Yoruba part. The Yorubas are seriously damaged. Igbo going. When I come back to this one, that Igbo I won't be people that have integrity, people that have brain. How can they call my state fountain of knowledge? And they've turned the state to fountain of poverty. And people are still going with the poverty level. You are selling your vote as less as 5,000, 15,000 naira. How did we get there? Yorubas, you know, not get shame. Even when city boys went to Imo State to go and do their abracadabra, the Igbo boys enter, pack all their nonsense. Say, don't do that nonsense on our land. We don't take rubbish. Now, only Yoruba people, they treat like shit. And they still they do like, you are monkeys in Ekiti, all you that sold your vote. You are monkeys even better than you. If they throw the bread to dog, the dog said we smell whether there is meat inside before the dog pick it. You are not smelling whether there is a cara. You are just picking the bread. Shame on you, Shaloma Paindan. Ṣé ti gbọ́ báyìí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ṣé ti gbọ́ báyìí? Ìbò tó yẹ kó jẹ́ wípé is one of the things tá máa protect when the election come. Ìbò yẹn lẹ́yìn tó ń tà àwọn ọmọ kéékèèké. Àwọn ọmọ kéékèèké wọ́n ta 15,000. Ṣé 15,000 yẹn ṣó lè sọ ọmọ yẹn? Ṣó lè sọ di èèyàn lọ́jọ́ ọ̀la tó wá wò sùsù? To lọ ta ìbò ní 15,000. A whole governor in Ekiti state. Látọ̀ yóò lè gbà fún mi. Ó dẹ̀ wò sùsùsùsùsù. Ó sọ àwọn èèyàn. Ó sọ wọ́n di ajá. Ó dẹ̀ ju búrẹ́dì sílẹ̀ lẹ́bàá ìfún. Ó dẹ̀ ṣe kí ni mo pè é? Ó dẹ̀ ju búrẹ́dì sílẹ̀ lẹ́ fún wọn báyìí. Wọ́n dẹ̀ sáré le. Pukupu. Òun ni wọ́n sá. Nàìjíríà, òun lóríṣiríṣi. Àwọn ará mẹ́rin ló ti ń ṣẹlẹ̀. Ìjọba ìgbóná, àwọn apádéláwá. Nàìjíríà, lára oríṣiríṣi ti ṣẹlẹ̀. Especially ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé ó yẹ ká pawọ́pọ̀ ká protect ilẹ̀ wa pé aburú ò ní ṣẹlẹ̀ nílẹ̀ wa. Ojú wa ti rí oríṣiríṣi, a dẹ̀ ti gbọ́n. Àwa ní lajú wa sílẹ̀ kí wọ́n fi ogun Boko Haram jà wá. Ohun tó lè mú odidi Senate President tó lè throw question yẹn síta wípé àwọn gbogbo ló give order. Ẹ jẹ́ kí n sọ kankan fún yín lénìí. Àwọn kan wà nínú àwọn Nigeria politicians tí wọn mọ̀ wípé ayé tún pé méjì nínú Nigeria yìí. Fìrífìrí ẹ̀ ni wọ́n rí.
wọn ò mọ̀ wípé ayé pé méjì ní inú Nàìjíríà. Fìrífìrí ayé ni wọ́n rí tí àwọn gan jókòó tó ń bira wọn léèrè pé kí ló ń ṣẹlẹ̀, kí ló dé. Rí pààrin yẹn rú Akpabio lójú ló jẹ́ ká Akpabio lè fèsì gbogbo àwọn sẹ́nítọ̀ wípé ta ló give order. Èyí tó fi wá ń bi gbogbo ayé léèrè yìí alọ́lá rí àníràbọ̀ ẹbí wípé kí nìdí àwọn tó give order nígbà tó rí pé wọ́n ti ń debate lé ọ̀rọ̀ yẹn lórí ní Senate ní inú house. Wọ́n máa pe Akpabio lábẹ́lẹ̀, wọ́n máa sọ fún pé wá, do you still want to remain that president senator? Ẹ má bínú. Wọ́n máa bí léèrè, do you still want to continue to be their president in Senate house? Tó bá ti lè wá ní yes, wọ́n á lọ yá mèṣọ́nu ṣẹ́nu ẹ báyìí, ṣọ́mọ ẹni wọ́n kidnap, àbọ̀mọ ẹ̀gbọ́n ẹ, àbọ̀mọ àbúrò ẹ. Apàtẹ náà bá jábọ́ pé mi mọ̀ pé tó báyìí ni. Ọmọ Yorùbá ẹ wake up, ẹ wake up. Látìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ sí tó ti di woro sí woro, ṣẹ́gbúrò Sultan of Sokoto. Àwọn tó kógun wọlé wọn ò mọ̀ pé ogun máa débi tó dé yìí o. Àwọn náà ti ṣe kí ni, wọ́n ti rí wàhálà. Ṣẹ́gbẹ́ pé wọ́n ti pa olórí Mayeti Allah nínú mítìnì ni wọ́n ti bínú para wọn látara debate pé kí ló ṣẹlẹ̀, kí ló dé tó wá padà dà báyìí. I expect pé bó ṣe máa ríre náà ẹ ti ń gbé kinní ìpọ̀jù. Àwọn tó jọmọ̀ ìlú wa gan ẹ̀ pa wọ́n, àwọn tó jẹ́ lẹ́sìn wa gan ẹ̀ pa wọ́n, àwọn àlejò wọn ẹ̀ pa wọ́n. Kí ló ṣẹlẹ̀? Kì í ṣe bá ṣe jọ sọ́ọ̀sì rè ọ̀yà yìí ń bọ̀ pa. Wọ́n ya ṣe kí ni mo pè, wọ́n ya yìí ní ìbọn pa lọ́wọ́ kan tí ó pẹ́ tẹ́ bá gbọ́ pé tí ó pẹ́ wọ́n ya finish ayé. News yẹn ti jáde báyìí but wọ́n fẹ́ cover, newspaper ti gbé ṣùgbọ́n wọ́n fẹ́ cover because àwọn olórí Mayeti Allah tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà ayé Buhari, àwọn góńgó ló máa ń negotiate pẹ̀lú Buhari àtòṣíbàjò. Àwọn ló máa ń ṣe agbẹnusọ tí Gumi bá ti sọ fún wọn pé iye báyìí lówó wa o. Àwọn Mayeti Allah yìí, ẹ̀yin èèyàn ẹ má jẹ́ a máa gbàgbé nǹkan o, ẹ má jẹ́ a máa gbàgbé nǹkan o. Tábà ló ń gbàgbé ẹni tí lásìkò táwa yìí ó léwu o. Àwọn dísòkọ Mayeti Allah àwọn ni wọ́n negotiate o pẹ̀lú Buhari nígbà yẹn lọ́hùn o. Tí Gumi bá ti lọ sọ́dọ̀ àwọn Boko Haram dé pé tó iye báyìí la máa gbà, Gumi á sọ fáwọn Mayeti Allah, àwọn Mayeti Allah á gbé ó di ìpàdé lọ́dọ̀ Ọ̀ṣínbàjò àti Buhari. Tẹ́ bá rántí dáadáa, that is why tí fídíò wọn picture wọn tó ṣe ń fly lórí Google, gbogbo bó ṣe ń ṣe meeting, gbogbo bó ṣe ń gbẹṣagbẹnusọ tọ́lá àwọn jà fún àrèwà, àwọn jà fún kìnnìkan. Nàìjíríà ti lọ o, Nàìjíríà ti tọ́ o. Ọmọ Yorùbá ẹ jí o. Bí eré ṣe mọ̀ pa à ń sún ibo là á fẹ́ sún dé. Ṣé bí ayọ̀ ni àbí bí ìbànújẹ́ nínú Nàìjíríà? Àwa wítọ̀ yìí orílẹ̀-èdè ní ẹ lọ́ọ́ máa takara. Ìyá ní kẹ́ lọ́ọ́ máa takara, kẹ́ lọ́ọ́ máa ta róbó, kẹ́ lọ́ọ́ máa ta kúlíkúlí. That is the only solution. Kébi má bá pa yín kú so that tí ogun bá dé ẹ tẹ̀ mọ́ pé oṣooṣù ẹ ti rí nǹkan fi síkùn ẹ lè fi fèsì ogun. Ojú òní tí wọ́n wáyà tí mò ń ta Lady K Africa store. Mo wà ní 76 Wentworth Street, I'm meeting downtown. Gbogbo ìmọ̀ mi tẹ́ máa ń bá mi rajà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mi ò gbúrò yín mọ́ ẹjọ́ ẹgbórí wá o. Orí yín kò ní burú lórúkọ Jésù. Ṣẹ̀dá àwọn ọmọ tí yín náà ní gbàbọ̀dé o. Ìṣẹ̀dá mi náà ní gbàbọ̀dé, orí tèmi náà ní burú o. Ẹ wá bá mi ra ohun tí mò ń tà o. Ẹ̀yin náà kúkú mọ̀ mi láti lẹ́ ọjà mi ò wọ́n. Ẹ̀yin tí bá ṣe ẹ má bínú sí mi o, ẹ yọ́nú o. Ewé oríjì ni mo já o. Mo mọ̀ pé mi ò ṣẹ̀yàn kankan ṣùgbọ́n mo jáwé oríjì torí àìbá mọ̀ èyí ò lè rìn láyè ìkórí má mì.
sẹ́yìn tí bá ṣe foríjì mi á bá mi ra ohun tí mò ń tà o. Mo wà ní 76 Wentworth Street. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ bá patronize mi ẹ ní sanwó shipping, ẹ ní sanwó shipping. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ nídìí oògùn diabetes ṣe pé owó 3 péré. Ẹ̀yin tẹ́ bá nídìí ẹ pè mí kó tó tán. Then agogo manpower náà ṣì wà available, ti jẹ̀díjẹ̀dí náà wà available. Èyí tẹ́ bá ti fẹ́ mẹ̀ṣẹ́ tí àwọn kíní ẹ bá ti tán lọ́wọ́ mi ẹ lọ máa rà ní Nàìjíríà. Ìdí ni wípé dọ́là ti fọ́, dọ́là ti ń wálẹ̀, kọ́lọ́ túbọ̀ gba gbogbo ògo. Dọ́là ti ń wálẹ̀, so exchange rate yẹn ó gẹ́ta síbí, so ẹ lọ máa rà direct láti Nàìjíríà. So if possible ni o, if possible tẹ́ni tó dẹ̀ iṣẹ́ tí iléeṣẹ́ tí ẹ bá nìtò àwọn ò mind, àwọn faramọ́ o sì lè máa bá wọn gbé wá sí Canada ń bí báyìí kí wọ́n máa bá wọn tà, but tó bá ti ní kíní I will just let go. A kàn máa polówó fún wọn nìkan, ẹ lọ máa rà lọ́dọ̀ wọn ní Nàìjíríà. So bó ṣe jẹ́ nìyẹn. So anything tẹ́ bá fẹ́ máa bọ̀ wá sí Lady K African Store. Ẹ̀yin mọ́mì mi ẹja gbígbẹ wà, àwọn ẹja panla kíká tó tóbi dáadáa ó wà tó dẹ̀ gbẹ gidi, tó yẹ tẹ́ bá dà sínú ọbẹ̀ ata báyìí ẹ ṣáà tètè dà sọ́bẹ̀ ata kó lè ráyè fa ata yẹn mu dáadáa, kó má di pé gbẹ̀ bá sọ bẹ̀lẹ̀ lálẹ́ tí wọ́n máa débẹ̀ láàárọ̀ ọbẹ̀ ti dáadáa ti dídín, kò ní sómi kankan mọ́ bẹ̀, ẹja ti mú gbogbo ẹ̀ tán kó má bàa rí bẹ̀. So ìtẹ́ bá ti fẹ́ ẹ pè mí, mo wà níbí báyìí. Bó dẹ̀ jẹ́ ẹ̀gúsí náà ni, bó jẹ́ láìsí ọ̀fadà ni, mo wà níbí báyìí. Mo dẹ̀ fẹ́ fásitì náà tún dúpẹ́ lọ́wọ́ grandma pé tán wá láti UK sí Canada tó wá bá mi rajà lágbára Ọlọ́run, ibi oníṣẹ̀lẹ̀ sí kò ìṣẹ̀lẹ̀ sáwọn ọmọ yín náà. Gbogbo àwọn tí wọ́n ń ṣàánú mi bá mi rajà, àánú Ọlọ́run ò ní ká kúrò lórí ẹ̀yin náà. Mo dúpẹ́ gan-an. Nígbà òde bá ní Lady K ṣé mi lè máa jókòó sí yẹn ni, mo níbẹ̀ náà ni. Inú mi dùn gan láti rí wa, yọ̀ mí kún. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ gbogbo yín. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí Canada ẹ pè mí, màá bá yín ship ọjà yín anywhere tẹ́ bá wà, màá bá yín send. Bó lè jẹ́ àwọn nǹkan àdúrà ni, àdúrà ló ń gba agbára kọ́. Ẹ má wọra yín ni, ẹ má jókòó tẹ́tẹ́rẹ́tẹ́. Ẹ̀yin tẹ́ bá nílò àwọn white lace, ẹ̀yin tẹ́ bá wo ibi tí mo tọ̀ àwọn lace ẹ pé lace mi ti fà gan. It's about to finish. It's about to finish. Mi dẹ̀ tí fẹ́ ṣọjà ń sìn. Yes, mi ti fẹ́ ṣọjà aṣọ for now. Actually mo ṣì láwọn aṣọ kan tó ṣì ń bọ̀ lọ́nà. Àwọn aṣọ mi kan wà lọ́nà tó bá dé. So ẹ pè mí, ẹ wá rajà, mi ò ṣe kó gbà. Ojú òní tí mi ní wáyé tí ẹ ṣe gbọ́ ire o. Ẹ má gbàgbé láti bá mi comment, ẹ bá mi like, kẹ̀dẹ̀ bá mi share. Ẹ dẹ̀ má gbàgbé yìí tẹ́ bá fẹ́ ra body cream tó wà pa náà, mo wà available ní 76 Wentworth Street. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní dark knuckle, any dark spots lójú, àbí gbogbo pàlàpàlà yín dúdú àbí anything ẹ pè mí. Cream tẹ́ máa fi ṣí gbogbo ẹ̀ tó máa fi mọ́ dọ́gba ó wà available. Ẹ ṣé gan, ó dàbọ̀.